زدني بفرد الابتلاء تصبرا ولطف بما قدرته فيما جرى يا من له أنت الوجوه جميعها الله أكبر رحمك فالعبد الذليل تحيرا إن لم يكن لي منك لطف شامل أو فضل إحسان علي مكررا ومن الذي أرجو لكشف بليتي أرجو لكشف بليتي أو من إليه أميل من بين الورى من إليه أميل من بين الورى لا أرتجي أحدا سواك وأنت لي لا أرتجي أحدا سواك وأنت لي نعم الملاذ ومن رجاك استبشرا الملاذ ومن رجاك استبشرا الله أكبر والكل متكر إليك وسائل من فيض جودك نكتة أنت قطرا والكل مفتكر إليك وسائل من فيض جودك نكتة أنت قطرا من فيض جودك نكتة أنت قطرا إني سألتك والهموم تراكمت الله أكبر والدهر عاند والزمان تنكرا حاشا تقجب من رجاك مؤملا مهما جنى أو كان فيك مقصرا وسلم يا إلهي على الكمال آمين وعزله مقام الآمنين آمين تجاوز عن خطيئته جميعا وحاسبه حساب الفائزين فاكرموا بفضلك يا كريم الصالحين الصالحين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين lẹ́yìn ọpẹ́ àti ìtọrọ ọ̀kẹ́ àti ìgẹ̀ fún ọ̀nà Muhammad sallallahu alaihi wasallam àtọ̀ gbogbo àwọn sàábé gbogbo àwọn tábì òun àwọn tábì ó tábì yìí gbogbo àwọn àfáà wa bá ṣe tó ọlọ́mọdé bá kẹ́ wọn bá gẹ̀ wọ́n sí àfáà àgbà Tajul Adabi bàbá àdájọ́ àgbà àwọn àfáà àjọ tí bàbá mufti ti jẹ́ ìta bàbá mufti tàná bàbá wà sí àgbáyé bàbá àgbà ilé agbọ́jì bàbá kẹ́ wọn akẹ́kọ̀ọ́ àwọn ẹni ọlọ́run bá wọn tó kún wọn wọlé lẹ́yìn wọn àbá àdájọ́ àgbà tèmi òpó tí ń jáfa àgbà ọlọ́mọdé bá gbàdúrà wọn bàbá Fadilatu Sheikh Hassan bàbá wọn ní agbójì àwọn àfáà wa ọlọ́mọdé bá ṣe àlékò kí á ti gẹ̀ níta yé mọ́tà bá ṣe fún wọn bá gbàdúrà àwọn òbí wa gba àwọn àfáà ìwọ náà tó ń wà wá náà ọlọ́run dákun bá kí wọ́n bá gẹ̀ wọ́n àwọn tó ń sẹ́kù lẹ́yìn ọlọ́run dákun mọ́ fi wọ́n ráre ọlọ́run dákun gbogbo ẹ̀yin kálukú wa tó pé ẹ jẹ́ olólùfẹ́ tó wá ọlọ́run dákun bá fẹ́ràn yín náà tí ó bá yí padà fún kálukú ọlọ́run dákun jẹ́ kó máa dá sí ní ọlọ́run dákun níbi tó lérè ìgbọ́wọ́ ọlọ́run wa báyìí nínú kó jẹ́ hujja fún yàn àbí kó jẹ́ hujja léyàn lérí ọlọ́run dákun tí ó bá máa jẹ́ hujja yóò jẹ́ hujja fún wa nígbà àgbọ̀ àsìlò àtàwátà wí àtẹ̀ntẹ̀ ń gbọ́ náà ọlọ́dà kọ́mọ́sá ṣàánú kálukú wa la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. tọ́pìkì wa lé ní òun náà ni birrul walidayn ìṣe dáadáa sáwọn òbí méjèèjì. Allahu akbar. ọ̀pọ̀lọpọ̀ ọmọ ti kùnà
ẹlòmíì lé kò bá ó wá kò rí wọn dààmú dàbò gbogbo ọ̀nà gbogbo ibi tó yẹ kó sáré dé àbí ibi tí ò yẹ kó sáré dé iná ló sáré dé kò sí ti ń ṣe ju pé kó padà láti ṣe dáadáa sáwọn òbí rẹ̀ méjèèjì lọ ṣe dáadáa sáwọn òbí méjèèjì ó pàtàkì púpọ̀ ọlọ́run ọba ó sọ náà Al-Qur'an Ànábì Muhammad sọ àwọn àfáà náà wọn ò dákẹ́ a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. A'udhu billahi minash shaitanir rajim. gbogbo ẹja jọ sàáwùsù náà. Bismillahir rahmanir rahim. àfáà yìí dákòtò àwùsù sí a'udhu billahi minash shaitanir rajim. بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين وفصله في عامين ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين وفصله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير أن اشكر لي ولوالديك إلي المصير وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون. ọ̀kan nu àwọn àyà tó sọ̀rọ̀ ìṣe dáadáa sóbi méjèèjì nù ni. ووصينا الإنسان بوالديه. ọlọ́ni asàsọ́ọ̀lẹ̀ fún gbogbo ọmọ gidi asàsọ́ọ̀lẹ̀ apàṣẹ asẹ́ni àṣẹ fún gbogbo ọmọ bíi wálidayhi nípa àwọn òbí rẹ̀ méjèèjì pé kó ṣe dáadáa sí wọn. حملته أمه وهنا على وهن. حملته أمه وهنا على وهن. ó lè ké háò yẹn bí sùkún ó sì lè ké pẹ̀lú pé kó wọ ní fatia méjèèjì bàbá ké fún wa ó lè sọ pé wàhánà ní àlá wàhánì ó lè ké ní wàhánà àlá wàhánì. wàhánà àlá wàhánì wàhánà àlá wàhánì. ọlọ́run tó pé ìkan tí mo fi sọ pé kọ́ mo ṣe dáadáa sáwọn òbí rẹ̀ nígbà hamalati ummuhu àwọn òbí méjèèjì lọ́lọ́run bá kọ́kọ́ dákọ́ ọlọ́run wá gbé tí ìyá tó pọ̀ jù wá gbé hamalati ummuhu ìyá rẹ̀ lóyún rẹ̀ sínú ó di sípò wahana ala wahani ìnira lérí ìnira wahana ala wahani wàhálà lérí wàhálà wahana ala wahani gbígbin lérí gbígbin tí ìyá mi bá ti lóyún lóṣù àkọ́kọ́ báyìí kò tó gbádùn mọ́ omi gbogbo oúnjẹ tó jẹ́ oúnjẹ àlàáfíà kò ní lè jẹ mọ́ hamalati ummuhu wahanan ala wahani. ẹlòmí ò fi lo gbogbo oṣù mẹ́sàn-án tí ó fi lò ó pé nínú oyún inú hospital náà bí ẹ̀dọ́ ti mọ̀ lò ẹlòmí ò ní wọ́n wọn sùn mọ́
ẹlòmíì yóò máa bí nílẹ̀ ẹ̀ wá. hamalati wahanan ala wahani. olóyún rẹ̀ ìyá rẹ̀ lóyún ẹ̀ wahanan ala wahani. ìnira lérí ìnira wàhálà lérí wàhálà. wọ́n fi sọ́ọ̀lùhù fi àmẹ́yìnì. bàbá tó wá bí ọmọ pé kìlá àmì tó bẹ́ẹ̀ kó wọ́n fásílùhù fi àmẹ́yìnì. wọ́n fásílùhù fi àmẹ́yìnì. lẹ́yìn ìgbà tó wá bí tán ẹ̀rí báwọn ó gbé sóyún ó gbé síkùn lóṣù 9 ẹ wá wọ̀nà tí ọmọ gbà jáde nígbà tó ọmọ òun jáde lábẹ́ ìyá ẹ̀ ìyá wọn ò lè sọ pé bóyá ayé lòun wà ní àbálẹ̀ kìyàmà ẹni tó bá bímọ tí wọ́n bá sọ pé ayé ọ̀hún bọ̀ òun lẹ́jọ́ kó bímọ ó ti bí ọ̀hún darí tó pé kò lè má bí tóun wà ń gbà náà. wà fasiluhu fi àmẹ́yìnì wà fi sọ́ọ̀lùhù fi àmẹ́yìnì. àgbàgbà ló kọ́ lálàájì àgbà lọ́dọ̀ ọ̀dọ̀ àgbà. wà fi sọ́ọ̀lùhù fi àmẹ́yìnì. wà fi sọ́ọ̀lùhù fi àmẹ́yìnì. wà fasiluhu fi àmẹ́yìnì. lẹ́yìn ìgbà tó ọmọ tó wá bí tán wà fasiluhu fi àmẹ́yìnì ó tún wá fún lọ́yìn ọdún 2 gbáko. kọ́nà pé wọ̀lì wáàlì dáàtù. الوالدات يرضعن أولادهن حولين كاملين. Ọlọ́run ní gbogbo àwọn bímọ lóbìnrin يرضعن أولادهن حولين كاملين. حولين كاملين fún ọdún 2 gbáko لمن أراد أن يتم الرضاعة fẹ́ni tó bá fẹ́ fún ọmọ lọ́yàn pé ọdún 2 lọ́mọ wọn fi jẹ́ ọmọ kíríkì yóò fi jẹ́ ọmọ tí ó mú sámúsámú tí ò ní yọ́dẹ̀. wà fi sọ́ọ̀lùhù fi àmẹ́yìnì wà fásílùhù fi àmẹ́yìnì. ẹ wo láàrin ọdún 2 ni ìgbà látọ̀pọ̀ máa ń ṣe yín ọmọ wọn máa yàgbẹ́ káàkiri ọmọ mi yóò ẹ̀mbárásì ìyá rẹ̀ lójú agbó ọmọ mi yóò máa ké nígbà tí ò tí mọ̀ ọ̀rọ̀ sọ ipe inú ní wọn mi ìtẹ́lẹ̀ ọmọ fi discover kan ti ń ṣe ọmọ òun náà ni pé yóò wá tọ́gbẹ̀rẹ̀ tó bá ti wá tọ́gbẹ̀rẹ̀ pé ọmọ yìí nídìí jẹ́wọ́ wọn wà lọ́dẹ wá gbò jẹ́wọ́ fún. wà fásílùhù fi àmẹ́yìnì wà fásílùhù fi àmẹ́yìnì. wà fásílùhù fi àmẹ́yìnì àní sukúrìlì wàlíwàlídẹ́yìká ilayhi al-masir. wàlíwàlídẹ́yìká ilayhi al-masir. ọlọ́ni ìyá ọmọ ọlọ́run pàṣẹ àní sukúrìlì dúpẹ́ fún mi tó bá fi dúpẹ́ fún mi ọlọ́run ọba tán wàlíwàlídẹ́yìká dúpẹ́ fún ìyá rẹ̀ àti bàbá rẹ̀ ilayhi al-masir. ọ̀dọ̀ mi lẹ́ padà sí ìwọ ọmọ tó ṣe dáadáa fóbi rẹ̀ hùn ilayhi al-masir ọ̀dọ̀ mi ló padà sí ìwọ tó sì ń ṣe dáadáa fóbi rẹ̀ náà ilayhi al-masir àníṣekúrúlì wàlíwàlídẹ́yìká ilayhi al-masir. ọlọ́run wá tó pọ̀ wa in jahadaka ala an tushrika bi ma laysa laka bihi ilmun. wa in jahadaka ala an tushrika ma ala tushrika bi ma laysa laka bihi ilmun. wala tutihuma. láti ọba síradé lọ́dún ẹ̀ ní mà padà sí ibú láéláé. wọ́n ń já àdá. ọlọ́wọ́ ń já àdá kàtàwọn òbí rẹ̀ tó bá gbọ́ níyànjú. tí wọ́n ń pasú èdè rẹ̀ tí wọ́n ń fọ́ ní mọ̀ràn. yushirika bí. ma laysa laka bihi ilmun. tí wọ́n ń pasú èdè rẹ̀ pé kò ṣẹbọ. ìpé kò ṣẹ̀sìn mí lẹ́yìn ìsìlámù. má fẹ́ràn ọdẹ bẹ̀rù fọlá tó tí ìhùn má tẹ̀lé wọn o. wọlé tó tí ìhùn má tẹ̀lé wọn títúmọ̀ pé ìwọ tí ìyá rẹ̀ àbí bàbá rẹ̀ bá jẹ́ lẹ́bọ àbó bá jẹ́ ẹlẹ́sìn ní ìṣe Islam wọlé tó tí ìhùn má tẹ̀lé wọn níbi ẹ̀sìn o Ọlọ́run ti tọ́ wọ́n sọ́nà ṣùgbọ́n o wọ́n wá sọ pé torí pé bàbá rẹ̀ ò ṣẹ̀sìn tí wọ́n sìn ìyá rẹ̀ ò ṣẹ̀sìn tí wọ́n sìn pé hàn wọ́n lè mọ́ fèmí pa àwọ̀sọ́ ilé ìhùn má fi dúnìyà màrúfà. ìbánu rẹ̀ rírí létí rẹ̀ tó máa rí létí wọn pẹ̀lú wọn láyé jẹ́ kó dáa
gbogbo ojúṣe ọmọ tí máa ń ṣe fún òbí ẹni ó ṣe fún wọn mọ́tò pé wọ́n jẹ́ lẹ́sìn míì. وصاحبهما tọ́lá jẹ́ bẹ̀rẹ̀ gẹ̀gẹ̀rẹ̀ ìkẹ́kọ̀ọ́ gẹ̀gẹ̀rẹ̀ ọlọ́run ni wọ́n. معروفا واتبع سبيل من أناب إلي. سبيل من أناب إلي. ojú ọ̀nà ẹni tó túbá lọ sọ́dọ̀ èmi ọlọ́run ojú ọ̀nà ìsìlámù ni ó tẹ̀lé. Allahu akbar. Àyà kan nínú àyà tó sọ̀rọ̀ ìmọ̀ ẹ̀ṣẹ̀ dáadáa sáwọn òbí nù ní. Ọlọ́run ọba tó ń sọ ń bomi pé wa qada rabbuka allá ta'budu illa iyyah. Wa qada rabbuka allá ta'budu illa iyyah. Ọlọ́run ọba qada bí máa ní amara. Ọlọ́run ọba ó sàsọ́ọ́lẹ̀ ó pàṣẹ. Amara ó pàṣẹ wọ́n wà sọ wákọ̀dọ́ bí wọ́n wá sọ ọlọ́run sàsọ́ọ́lẹ̀. Wa qada rabbuka allá ta'budu illa iyyah. Ọlọ́run pàṣẹ pé ẹ gbọ́dọ̀ jọ́sìn fún kankan lẹ́yìn òun ọlọ́run wa bil walidayni ihsana. lẹ́yìn ìgbà tó pàṣẹ pé ẹ gbọ́dọ̀ ṣẹbọ ẹ gbọ́dọ̀ jọ́sìn fún kankan lẹ́yìn òun ọlọ́run ó wá sọ pé ẹ máa ṣe dáadáa sáwọn òbí yín méjèèjì. imma yablughanna indaka al-kibara. èyíkéyìí tó bá wù kó dàgbà sí ọ tó gbọ́jú mọ́nú wa. ahaduhuma aw kilahuma. ahaduhuma aw kilahuma. ahaduhuma aw kilahuma. ọ̀kan ló dàgbà ló gbọ́jú mọ́ ni àbáwọn méjèèjì. wala taqul lahuma uffin. wala taqul lahuma wọ́n ní kalimatu uff. òun ní èdè òun ní ọ̀rọ̀ tó ṣe wípé ó kéré jù nínú èdè tí Lárúbáwá máa fi ń kàyàn lábùkù. èdè tó kéré jù tó jẹ́ tó wà insultive àwọn insultive utterance àwọn èdè tó sọ pé òun ló kéré jù nínú èdè tí Lárúbáwá máa fi ń kàyàn lábùkù bó ṣe wá kéré tó òun náà ó gbọ́dọ̀ ṣe sáwọn wala taqul lahuma uffin. o sọ pé síọ̀ má ṣe síọ̀ sí wọn. wọ́n lè àtẹ̀lé ẹ̀hádìhùn mọ́ bèlè kó jágbe mọ́ ọmọ jágbe mọ́ gbogbo wọ́n lè ń wọ́jọ́. qawlan karima. ọ̀rọ̀ àpọ́nlé mi ò mọ sọ sí wọn tó pé nígbà kan mẹ́ tó ṣe pé súnmọ́ àwọn dáadé náà wà sí fálà sáàfì lína á padà diminish return yóò padà débó kálukú wa. téèjì àwọn òbí bá ti ń dé stéèjì kan tí wọ́n ti ń lọ 60 tí wọ́n ti ń da sókè tí wọ́n ti ń da wálẹ̀ tí wọ́n ti wọ 70 wọ́n padà di ọmọ kéékèèké. wa man nu'ammirhu nunakkisuhu fil khalqi afala yaqilun. so tẹ́ẹ̀mí bá ti ń gùn wá padà máa diminish àfàwọn kọ̀ọ̀kan nínú àwọn ẹ̀dọ́ ọlọ́run ní òní diminish nínú àákáyì ní òní diminish nínú ọpọlọ ní òní diminish nínú jíjẹ̀dá. so tẹ́ẹ̀ bá tí wọ́n ń diminish tó ṣe pé wọ́n ti ń sara. wala taqul lahuma uffin. ìyá rẹ bá ti ń sara ìyá bàbá rẹ bá ti ń sara wọ́n mọ̀ á rìpítì ìkankan tó bá sọ fún wọn náà ló wà máa rìpítì wọ́n ṣe sí ọ̀wọ́n gbélé kó wá jágun mọ́ kó wà láyé pọ̀jù aláàjì. tanharhuma wa qul lahuma qawlan karima. gbólóhùn àpọ́nlé ni wọ́n máa sọ sáwọn òbí rẹ̀ fọwọ́ àpọ́nlé fún wọn ṣèṣe sí àpọ́nlé fún wọn. وخفض لهما جناح الذل من الرحمة. وخفض لهما جناح الذل من الرحمة. وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقل رب ارحمهما كما ربياني صغيرا. وخفض لهما جناح الذل من الرحمة. wà wọ́n kù sí wọn yẹ iye apá rẹ̀ lẹ̀gbọ́n padà tó bá gé eléré orílẹ̀-èdè ìwọ ló kọ́ńtò gbogbo nǹkan òbí rẹ̀ lóbí rẹ̀ mọ́gbóbi rẹ̀ sápamọ́ yẹ̀yà rẹ̀ fún wọn rẹ̀ iye apá rẹ̀ lẹ̀ fún wọn kọ́kọ́ rabbi irhamhuma kama rabbayani saghira. rabbi irhamhuma kama rabbayani saghira. wọ́n máa ṣàdúrà fún wọn wọ́n ń bẹ láyé wọn ò sí láyé máa ṣàdúrà fún wọn idha taraka al-abdu du'aan li walidayhi ẹrú tí ò bá máa ṣàdúrà fáwọn òbí rẹ̀
wọ́n bẹ láyé wọn ò sí láyé ní ìfọ̀ iná yóò pọ̀ tí wá ní òrìzìkù yóò fà bá wọ òrìn létò yóò lé kọ́ńtàtì kò ní rí kọ́ńtàtì tó ń léwu àbí nǹkan kan tó ń fa ẹlòmíì ṣe wáyé ó ṣe ẹlòmíì ti parí iléèwé ó ti pẹ́ kò wá ríṣẹ́ kèése pé nǹkan kan kèése pé nǹkan kan lọ́dẹ̀ wò ó ṣàdúrà fáwọn òbí rẹ̀ ò sí dáadáa sí ọ̀rọ̀ pèrè hàmùmá ṣé wà tùrọ́ fi bayani sọ̀gìrọ̀. máa ṣàdúrà fún ọgbọ́n pèrè hàmùmá ọlọ́run bá ń káwọn òbí mi kà máa rọ̀ bayani sọ̀gìrọ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe kẹ́mi nígbà kékeré wọ́n kẹwàá ọlọ́ba wa ṣàánú àwọn òbí wa aliwalidani afabdullah aliwalidani kálí àìnẹ́yìní aliwalidani àwọn òbí méjèèjì wọ́n dà gẹ́gẹ́ bí ojú ni wọ́n o gẹ́gẹ́ bí ojú ṣe rí nínú ara wọn gẹ́gẹ́ bó bí ṣe rí nù ni ìdáfà kọ́ta ahadahuma nàkọ́sọ̀ nazaruka aliwalidani àwọn òbí méjèèjì kálí àìlẹ́yìn wọ́n dà gẹ́gẹ́ bí ojú méjèèjì ni ìdábàkátà àdáhùnmá tó bá lọ́kàn láyé nàkọ́sọ̀ nẹ́sọ̀rúkà ìrìnà rẹ̀ dínkù nù ni ẹ̀mọ́ pẹ́ ẹni tí ò bá lójú méjèèjì tó yẹ kó ojú kan náà ló ní ìrìnà rẹ̀ dínkù nù ni wọ́n ìdábàkátà ìfìnẹ́yìn tó bá wá lẹ́nìkan kẹmọ́ láyé nínú wa asibáta àmà o ti dáfọ́jú nù ni wọ́n kó rabbi irhamhuma. rabbi irhamhuma kama rabbayani saghira. tó bá wá láwọn méjì náà òní bàbá mẹ́láyé o ti dáfọ́jú nù ni. fọ́lí tó hafizi alayhima kama tó hafizi ala aynika ìwọ tó wá láwọn méjì láyé àbọ̀kan náà ló wá níní ya súgbà wọn o tọ́jú wọn o gẹ́gẹ́ bó ṣe máa súgbà ojú rẹ̀ tó ní méjì kìkà kó ṣe kí ọlọ́ ma fi ṣúgbà wọn òun ni wà kó rabbi irhamhuma kama rabbayani saghira. ó wà máa ṣàdúrà àwọn ẹgbẹ́ bá ń ṣàánú wọn kẹwọn. kama rabbayani saghira. gẹ́gẹ́ bí wọ́n ṣe kẹ́mi nígbà kékeré bá ń kẹ́wọ̀n jù bẹ́ẹ̀ lọ. kama rabbayani saghira. gbogbo ẹni tó bá lóbi láyé golden opportunity lónìí ni. الفرصة الذهبية golden opportunity noni eré ló ní wọn òwò tó bá lóbi láyé bẹ́ẹ̀ sì ni eré ibú náà noni ìwà rẹ ní o mọ̀ júwe ilé tí wọ́n jẹ fún ọ wọ́n tó lóbi láyé dákun wọ́n dàgbà ni àbí wọ́n ti dàgbà tó bẹ̀ náà ni gbójú rẹ lára wọn tóbi bá fọwọ́sọ̀pọ̀ ọmọ pé àìkẹ́kùn ò ní sọ kò sí ní sí torí wípé nínú ẹni tó lọ ń fi ọ̀hún sílá iná làwọn òbí ọ̀hún tí ń hun ẹlòmíì lára àwọn òbí rẹ̀ ló wà ní òjé kọ́wọ́ rẹ̀ ó tó ẹnu wọ́pọ̀ rabbi irhamhuma. rabbi irhamhuma kama rabbayani saghira. ọmọ mi tí wọ́n lé wọn àwòkó lógun ní bẹ́ẹ̀ sì lógun kọ́ wọ́n ò kó ní ìsinmi kan ní ìsinmi kankan kọ́ ìtò ní ojógun lọ òun náà làwọn òbí bíbí àwọn ẹ̀wọ́ ṣe yọ̀tọ̀ ọlọ́wọ́ ọba tó Musa sì jẹ́ ní ọlọ́ ó jà náà ní ọ Musa wá lé fẹ́ra àwọn náà fáfá kò rí mọ́ ó wá sún ànábì wa Musa alayhi salatu wassalam gbà tẹbí wọn náà ló bẹ̀rẹ̀ mẹ́rẹ̀ ọlọ́ ọ̀tá rẹ̀ sì ló bẹ̀rẹ̀ ló ní kí ló lè jíṣẹ́ fún yìí kí ló dé sì fi rí mú ọlọ́sọpọ̀ ò ní rí mú nínú ìwà kan tí ń wù tí ń dùn mẹ́mi ọlọ́run tó bá tọrọ lọ́dọ̀ ọlọ́run pé kí n gbà wà náà lọ́wọ́ ẹ̀ a ò lè rí mú láéláé wọ́n kọ́ rabbi irhamhuma kama rabbayani saghira. Musa wá bèèrè lọ́wọ́ ọlọ́run pé kí ni ìwà náà kí ni àwọn ìwà tí ń wù ọ̀kan nínú ẹ̀ òun náà ni wípé Fáráò náà dá sí ìyá rẹ̀ púpọ̀ bí Fáráò náà bí ṣe ń pè rẹ̀ lọ́lọ́run tó yẹ kí n parẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ṣùgbọ́n níwà tí máa ń wù ìyá rẹ̀ yóò kúnlẹ̀ fún ni tí ààrẹ bá òun yóò dáná fún ìyá ẹ̀ yóò kúnlẹ̀ ní tí ìyá rẹ̀ fi jẹun tán lérí ọwọ́ rẹ̀ ìrẹ́ Musa tó bá bẹ́ lọ́n kí n gbà wá náà lọ́wọ́ Fáráò náà ò ní rí mú o Musa bá bẹ́ lọ́n lérí pé kọ́lọ́n kó gbà wá náà ìgbà tí Fáráò náà ò ṣe dáadáa sí ìyá rẹ̀ mọ́
iná lọ́lọ́run tó wá ní kí agbára Ànábì Mùsá ká orí pé wọ́n. وقل رب ارحمهما كما ربياني صغيرا. àwọn òbí méjèèjì ọ̀nù ni o jannatukum tahta aqdami ummahatikum. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní pé àlìjánnà ọmọ ń bẹ lábẹ́ gìgísẹ̀ ìyá Allahu akbar. La ilaha illa awjabul wajibati ikramuni. نعم. awjabul wajibati ikramuni. أوجب الواجبات إكرامي. awjabul wajibati ikramuni. أوجب الواجبات إكرام أمي. إن أمي أحق بالإكرام. إن أمي أحق بالإكرام. حملتني ثقلا ومن بعد حملي. حملتني ثقلا ومن بعد حملي. أرضعتني إلى وأن انفطام. وأن انفطام. ọba ní awjabul wajibati ọ̀ranyàn tó gbé ọ̀ranyàn mi dandan tó gbé dandan mi ikramuhumi. inna ummi ahaqqu bil ikrami. inna ummi ahaqqu bil ikrami. dájú ìyá mi ahaqqu bil ikrami. òun ló yẹ kí n pọ́nlé jọ́tọ́ lómi ti fẹ́ ìyàwó ní òpin ya rẹ̀ lé mọ́ ó fi ìyá rẹ̀ sábà ìwọ ń gbégbòó ìyá rẹ̀ ń jìyà lábà wọ́n yẹ̀yẹ́ ìyá rẹ̀ wá ń gbà bára èso ọmọ rẹ̀ awjabul wajibati ikramuni. أوجب الواجبات إكرام أمي. إن أمي أحق بالإكرام. إن أمي أحق بالإكرام. ọmọ yẹn tó ju gbogbo ọ̀rọ̀ yẹn lọ ikramuni. òun ni kí n pọ́n ya mi lé. inna ummi ahaqqu bil ikrami. inna ummi ahaqqu bil ikrami. dájú ìyá mi ahaqqu bil ikrami. òun ló yẹ kí n pọ́n. ìgbékìlá ثقلا ومن بعد حملي. أرضعتني إلى وأن انفطام. أرضعتني إلى أوان انفطام. kí ló fà tó fi yẹ kí n pọ́n ya mi léjù ju bàbá mi lọ. حملتني ثقلا. ìyá mi ó gbé mi sínú ثقلا ní wúwo. ومن بعد حملي. فلما تغشى حملت حملا خفيفا فمرت به. ولما أثقلت دعوا الله ربهما لئن آتيتنا صالحا لنكونن من الشاكرين. حملتني ثقلا. ìyá mi ó gbé mi síkùn ثقلا ní wúwo. tọmọ bá ti ń dọmọ oṣù mẹ́rin nínú ìyá oṣù márùn mẹ́fà méje mẹ́jọ ọmọ yóò máa wúwo nínú ìyá. wọ́n mi ń bá adé àmúlí lẹ́gbàá tó rù mí tán. أرضعتني إلى وأن انفطام. lẹ́gbàá tó rù mí tán أرضعتني ìwọ̀n ń fún mi lọ́yàn إلى وأن انفطام títí tó kó mo fi já lẹ́nu ọyàn. ورأتني في ظلمة الليل حتى àbá yòó sùn ni. ورأتني في ظلمة
الليل حتى wo kéwu jọ̀hún ni wọ́rọ̀ àti ní fi zulumatil layli hatta tarakatina لأجل منامي wọ́rọ̀ àti ní ìyá yìí ń ṣùgbà mi yóò máa sọ mi bí zulumati léèlì nínú òkùnkùn ohun tí gbogbo àlòmí tó ọkùn wọn ti jí tọ́lé márùn nígbà tí ìkankan bá ń ṣe ní ìyá wa mọ́ wojú mi kò ní lè sùn tarakatina لأجل منامي ìyóò wá fi oorun kalẹ̀ kò ní sùn nítorí kémi ó lè bá a sùn tí n bá sùn kò ní lè sùn tí n bá jẹ kò ní lè mi wọ́wọ́ àti ní ṣé kàtó yẹ kí ìjọba kan lọ fẹ́. تركت نومها لأجل منامي إن أمي هي التي خلقتني إن أمي هي التي خلقتني بعد ربي بصرت بعد الأنام بعد ربي فصرت بعد الأنام إن أمي يا التي خلقتني òun ló tún mẹ́kì mi òun ló ní kí n máa òun ló sọ mí dẹ̀ dájú bí. بعد ربي lẹ́yìn ọlọ́wọ́ ọba mi tó ọkọ̀ òun gẹ́gẹ́ lẹ́lẹ́dà ìyá ló tún mi dá ní ó tún wà mí dá ó tún mi dá ní ríhọ wọ́n sì tún bá dọ̀lẹ́ àná mi èmi náà wá di ọ̀kan nínú àwọn ẹ̀dá bọ́lá alhamdu bá dàmúdì ìlàhí. ولها الحمد بعد حمدي إلهي ولها الشكر في مدى الأيام ولها الشكر في مدى الأيام ولها الحمد ìyá mi ló lọ pé بعد حمدي إلهي lẹ́yìn ìgbà tí n bá ti dúpẹ́ tọ́pọ́ lọ́hún ta ló tún yẹ kí n dúpẹ́ fún ìyá mi ni ولها الشكر في مدى الأيام wala ṣokèrò bí màdàlẹ́ ayá mi. ìyá mi ló yẹ kí tó yìn ní gbogbo ìgbà tí n bá ń bẹ láyé. ẹnìkan ló bí tiẹ̀ ló lè jù sínú gọ́tà ẹnìkan ló bí tiẹ̀ ló lọ lè sẹ́ ìyá mi ò sẹ́ mi dànù kò jù mí sínú gọ́tà ó tún wá fún mi lẹ́kọ̀ọ́ wala hálẹ́ hàmúdù bàdà hàmúdì láàyè. ولا شكر بعد الأيام ولقد وقوا ربي ارحمهما كما ربياني صغيرا وقل ربي ارحمهما كما ربياني صغيرا. ìyá nù ni ìyá nìkan ṣe púpọ̀ ẹ wo wàhálà tí wọ́n dágò ni nígbò oyún ẹlòmíì wọn ọ̀bẹ ni wọ́n fi gbé ọmọ jáde kúrò nínú rẹ̀ ẹ wo gbogbo ẹ̀ náà wala hal hamdu. fala hal hamdu ba'da hamdi ilahi. wala shukru fi madal ayyami. wala shukru fi madal ayyami. wọ́n bá Nábì wa Muhammad. ẹnìkan béèrè pé ta lẹ́ni tó yẹ kí n ṣe dáadáa sí jù. Ànábì sọ pé ó mọ̀ ìyá rẹ ni ẹni wọ́n tún bẹ̀rẹ̀ pé ta tún ni ta ló tún kàn. Umman. Ànábì sọ pé ó mọ̀ ìyá rẹ ni wọ́n tún bẹ̀rẹ̀ lọ́wọ́ Ànábì ẹni wọ́n náà ni ta tún ni ó mọ̀ ìyá rẹ ni ó wá bẹ̀rẹ̀ lẹ́lẹ̀kẹrin Ànábì sọ pé fún ma àbò lẹ́yìn náà bàbá rẹ yàbí anta habibi. yàbí anta habibi. anta alul makrumati. anta alul makrumati. minka majidi minka izzi. minka majidi minka izzi. minka dhati wa sifati. minka dhati wa sifati. anta tasi ali suri. anta tasi
لسروري أنت تشقى لنجاتي أنت تشقى لنجاتي كل شيء تبتغيه كل شيء تبتغيه أن تراني في الغداة أن تراني في الغداة أمن يا أبي أنت حبيبي يا بابا أنت حبيبي olólùfẹ́ mi ni ọ́ ẹni ìfẹ́ mi ni ọ́ يا أبي أنت حبيبي يا أبي أنت حبيبي ìyá olólùfẹ́ mi ẹni tí mo fẹ́ràn jù كرماتي أنت أهل لمكرماتي ẹni àpọ́nlé ni ọlọ́dọ̀ mi rẹ bàbá mi. Minka majidi minka izi minka látara rẹ ni majidi yìí mi ìwọ̀n gbogbo èèyàn sọ pé yẹsà ilẹ̀ wọn rọ látara bàbá mi ni minka majidi minka izi. كذاتي وصفاتي Minka zati bíbẹ̀ mi bí mo ṣe rí gan látara rẹ ni wọ́n sì bá ti ìwọ náà ni ìròyìn mi gbogbo ìròyìn rẹ tí wọ́n bá rí lára mi ìrẹ bàbá mi tó bá ṣàánú ìyá mi tó bá màtírìtì ìyá mi ni tó kọ ìyá mi tó kọ́ tì mí tó kó dá mi dá ìyá mi kò ní rí báyìí fún mi lónìí. أنت تسعى لسروري ìrẹ bàbá mi ń tàjẹ́ sí àálì sùúrù rí ó lọ ó ń bọ̀ wàláhì bàbá mi iṣẹ́ tí ń ṣe tó mẹ́rin torí ọmọ náà ni bàbá mi torí pé ọmọ rẹ̀ ó lọ léèrè ó sì ta gbogbo aṣọ kò lásọ mọ́ à ń tàjẹ́ sí àálì sùúrù rí à ń tàjẹ́ sí kọ́ọ̀lì nàjàtì. أنت تسعى لسروري أنت تشقى للنجاة Hátà tẹ̀sẹ̀ á lílọ bíbọ̀ rẹ̀. Kọ́lá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ó ní pé àwọn ẹ̀ṣẹ̀ kan bẹ inna mina dunubi dunuban. Àwọn ẹ̀ṣẹ̀ kan bẹ nínú àwọn ẹ̀ṣẹ̀ tó ṣe pé ìrun kọ́ lọ́wọ́ fi parẹ́. Àwẹ̀ tá ń gbà kọ́ lọ́wọ́ fi parẹ́. Sàká kọ́ lọ́wọ́ fi parẹ́. Wọ́n á bẹ̀rẹ̀ pé Ànábì wa Muhammad kí wọ́n lọ́wọ́ fi pa àwọn ẹ̀ṣẹ̀ náà rẹ̀. Ó ní pé lílọ bíbọ̀ táwọn èèyàn ń lọ tọkùnrin ń lọ ní tìtòpọ̀ mú jẹ ìyàwó jẹ. Lílọ bíbọ̀ òun náà nínú àwọn kàfíràtù dùnú nínú àwọn ìtí máa ń pa ẹ̀ṣẹ̀ rẹ̀ ni. أنت تسعى لسروري Allahu Akbar. أنت تشقى Lè nàjà wọ́n tàtẹ̀ sí kọ́ oṣù wá sí rí ibú torí pé mo fẹ́ lá. Ìtẹ́lómi ò fi lẹ́sẹ̀ mọ́ torí ọmọ ni ẹlòmí gun ọ̀kadà látara ọmọ ọ̀kadà sì kan lẹ́sẹ̀ ẹlòmí sàjàpá àtàtẹ̀ sí kọ́ lè nàjà ti kullu shay'in tẹ̀bítẹ̀bí ìdí wọ bàbá mi tó wá à ń tàrà ní ìbẹ̀rẹ̀ gàdà tó fẹ́ kí n di dáadáa láyé ni. Wọ́n lè omi kullu fadilẹ̀ ìyàwó ṣe wàháyà tí. ولأمي كل فضل يا روحي وجناتي Wàháyà tí. وحياتي Wọ́n lè omi ìyá mi ń bẹ́ fún ìyá mi náà kullu fadilẹ̀ gbogbo ọlá ìyàwó yìí òun gángan lẹ́mí mi ìyá mi gángan lẹ́mí mi wàháyà tí. Òun ni sẹ́mi mi. Àtùmá àdàwù sàmáyì. أنتما دو سماي Èyí ìyá mi àti bàbá mi tó máa dáwò sàmáyì. Tí sọ́mọ̀ mi bá tọ́ tí sọ́mọ̀ mi tí bá ń tàn mọ́lẹ̀ gangan ni òṣùpá tí ń bẹ́ẹ̀ gangan ni láàpù tí ń bẹ́ẹ̀. إلا الله Tí bá ń dá fọ́mọ ìyá àti bàbá ni kánú ojú mi sáàtì àti. Ẹ wá dà gẹ́gẹ́ bí ìràwọ̀ tó kó ó yọ lójú sọ́mọ̀. Ẹ̀yin lẹ́ ń tàn lẹ́bí ń tàn. Ẹ lẹ́ ń ṣáìn lẹ́bí ń ṣáìn. الله أكبر Lákùn máa ìṣútù bí. لكما ما عشت أبي Wọ́dù ayé bí sọ́láàtì. Wọ́dù ayé bí sọ́láàtì. ودعائي في صلاتي ودعائي في صلاتي Lákùn máa ń bẹ fẹ́yìn bàbá mi àti ìyá mi máa ìṣìtù lópin ìgbà tí n bá ń bẹ láyé kò bí mo fẹ́ràn yín ni. Ọmọ mi ò fẹ́ràn bàbá ẹ̀. Wọ́n bèèrè ẹ̀lò lọ́wọ́ ẹ̀ wọ́n rán sí ìyá rẹ̀ bẹ̀rẹ̀ mọ́ra mi sáwọn alájà ẹ̀mí pẹ̀lú wọn ń jà wọ́n pẹ̀lú ọlọ́run ń jà wọn. Ó wọ́n sọ pé ìyá rẹ̀ alájà ti ń dápọ̀ ìyá rẹ̀ níbà. Àyè mọ́ra mi sáwọn alájà lásìkò sí yìí mi ní jíṣẹ́ tó pòun pẹ̀lú wọn àwọn ní kankan. لكما ما عشت أبي Wọ́dù ayé bí sọ̀láàtì. Wọ́dù ayé bí sọ̀láàtì. Lọ́pọ̀ ìgbà tí n bá kí wọn
ìmọ̀ ṣàdúrà fún yín ni àdúrà rẹ tó tètè gba òun àdúrà ṣe ni àwọn òbí rẹ lè rọ ọkọ ṣàdúrà fún tọpọlọ ń padà ṣe pé wọ́n kó rọ́bì lámùhùn máa kàmá rọ́bì táyà ní sọ̀gìrọ̀. ó gbọ́dọ̀ ṣàdúrà fáwọn òbí rẹ ni kíkọ́lọ́ ń kó kẹwọn gẹ́gẹ́ bí ẹ ṣe kí ọ ju bí ẹ ṣe kí ọ lọ nígbà kékeré agbọ́lẹ́nu àwọn àdájí agbọ́lọ́ bá wa kẹ́ wọn láfa àgbà bàbá nílẹ̀ ṣe kùtàjù lẹ̀ àdábì ló bá wa kábà àgbà kùtàjù lẹ̀ àdà wọ́n ní pé tí wọ́n fẹ́ jáde lé wọ́n wà kúnlẹ̀ níwájú wọn máa wọn kí màmá mi ṣe sẹ́yìn ṣé kò lè máa lọ ẹ̀wà fáwọn àgbà má ṣe kọjá ayé má ṣe kọjọ́ wọ́n ọmọ tó bá ṣe dáadáa bóyá ìjáfà ló jẹ́ ni owó náà ló ní ni ipò náà ní gun ọ ni tó fi wá ríra rẹ sí àwọn òbí rẹ ó jábọ́tọ́ lórí ni àlìjẹ́nà táyé nìkan rẹ̀ àdíẹ́nà tàlìkíámà nìkan kọ́ nìyá jẹ́ àtòyà àti bàbá àlìjẹ́nà táyé tó bá fẹ́ àlìjẹ́nà náà táyé wọ̀ tó fẹ́ gbádùn láyé àti kó ṣe dára sáwọn òbí rẹ méjèèjì. waqul rabbi irhamhuma kama rabbayani saghira. ìjẹ́wà ìwìláyà òwe léyìí ìwìláyà pé wòlíì yìí níní wà ní ṣe dára sáwọn òbí rẹ tó o bá ṣe dára sáwọn òbí rẹ gẹ́ ò lè di wòlíì. ó pé wìláyà ibi tí yóò ti kọ́kọ́ rí ihe jù lára àwọn òbí yẹn ni táwọn òbí á bí ọ sáyé ìwọ ọ̀rọ̀ ti pé bá kó fún pàṣẹ kan ẹni báwo ẹ dákun ó dọwọ́ wa jannatukum tahta aqdami ummahatikum àlìjẹ́nà yín abẹ́ gìgísí àwọn òbí yín ló wà lóbìnrin tí wọ́n bá sì ti tẹ́ mọ́lẹ̀ wọ́n tàlì jẹ́nà rẹ mọ́lẹ̀ náà ni. níparí ọ̀kan náà wà fà ó sọ pé al-ummu indi jawharun wa harirun. al-ummu indi jawharun wa harirun. wa hiya tabibatu libuniha wa sururun. Àtọ́lá ẹni tó kọ́ mi yọ̀kan lọ́mọ kí wà lájẹ́ àgbà ni. Ọlọ́njẹ́ rí lọ́yà pẹ́ barista Yusuf Abdulsalam Ẹrúdá barista ni Ẹrúdá al-Adabi. Olówó àgbò wa kọ̀ọ̀kọ̀ nínú pé al-ummu indi jawharun wa harirun. al-ummu indi jawharun wa harirun. Wa hiya tabibatu libuniha wa sururun. Wa hiya tabibatu libuniha wa sururun. al-ummu hiya jawharun wa harirun. Aṣọ àlárí lọ́dọ̀ mi ìdí lọ́dọ̀ tèmi jawharun góòdù ni ìyá mi wa harirun aṣọ àlárí ni. Wa hiya tabibatu libuniha wa sururun. Wa hiya tabibatu ìyá yìí dókítà ló jẹ́ libuniha fọ́mẹ̀ tí kankan bá sọ ọmọ bọ́yọ̀ ọmọ dá fún ọ̀sọ̀ pé ìyá ìyá lọ́dẹ tọ̀ tó bá sì ti tọ̀ báyọ̀ ọmọ òun sì lábì. Wa hiya tabibatu libuniha wa sururun. Wa hiya tabibatu libuniha wa sururun. Wa sururun ìdùnnú nìyá jẹ́ fọ́mọ. Allahu akbar. al-ummu baharun. al-ummu baharun. lam tajiffa miyawha. al-ummu baharun. ìyá tẹ̀lé baharun búdò ní láti ẹ̀jí fẹ́mìyàwó tó ṣe pé omi rẹ̀ ò ní gbẹ láéláé. wákìtà darurati bí sọ̀bá ìtẹ̀sẹ̀rò lásìkò tó wọ́n bá nídìí ẹ̀ omi yìí ò lè gbẹ láéláé. ummahu afwan. ummahu afwan. ilé àgbáyé tí rọ̀gì fatan. ilé akalita rọ̀gì fatan. ilé akaliti rọ̀gì fatan. wajazahum min jannatun wa harirun. wajazahum min jannatun wa harirun. wajazahum min jannatun wa harirun. ìyá mi al-ummu ìyá ìyá mi ò afúwá fẹ́rí jì ní ilé àgáli tí wọ́n gí bàtà tó ṣe pé pápílẹ̀ ní ìfọ́jẹ́ kò tí ì dá fún mi dáadáa ni ó wù mí kó mọ jẹ bẹ́ẹ̀ tá ilé tí mo fi ọ́ sí kò dùn mọ́ mi
mo kàn gba túláàsì ni ṣàdúrà fún mi kó dá fún mi. وعفوا إني أكلت رغيفة وجزاؤهم من جنة وحرير وجزاؤهم من جنة وحرير وجزاؤهم من جنة وحرير وجزاؤهم من جنة وحرير ẹ̀san tí ń tọ́ kọ́nà kó sámúyà mi pé jannatu wa harir àlìjánà ní kó bí bá ń ṣe sámúyà mi. وجزاؤهم من جنة وحرير وجزاؤهم من جنة وحرير وجزاؤهم من جنة وحرير وجزاؤهم من جنة وحرير. níparí Allahu Akbar. ká mú tẹ̀yí wá ká fi justify àlìjánà tí ànábì sọ wípé àlìjánà ọmọ abẹ́ ìdíjísẹ̀ yá ló wà. hukiya andi nuni al-Misri radiyallahu ta'ala anhu. wọ́n gbẹ̀gbà wáyé wá látọ̀dọ̀ ọdún nuni al-Misri. annahu qala ó sọ báyìí pé marartu yawman kí ni mo pè é. marartu yawman. ó ní mo kọjá lọ́jọ́ kan fi ba'dil aswaq láàrin ọjà òun máa ń rìn kí. fara'aytu jinazatan mahmulatan ala arba'ati rijali. mo bá rí òkú kan tí àwọn ọkùnrin mẹ́rin péré ló gbé. fara'aytu jinazatan mahmulatan ala arba'ati rijali. mo bá rí òkú kan ó ṣe pé àwọn tí wọ́n gbé ọkùnrin mẹ́rin péré. walaysa ma'aha ahadun kò sẹ́lùmí mọ́ lẹ́yìn èèyàn mẹ́rin. faqult Dhinnun al-Misri wá sọ pé mo sọ báyìí pé wallahi la amdiyanna ma'a ha'ula'i wa akunu khamisahum li anala al-ajra. mo búra pẹ̀lú Ọlọ́run ń tẹ̀lé àwọn mẹ́rin tí wọ́n lọ yìí tí wọ́n gbókù lọ yìí ìwà ìṣẹ̀lẹ̀ ká wọn li anala al-ajra láti lè rí ládá ummahu afwa. أكلت رغيفة وجزاؤهم من جنة وحرير وجزاؤهم من جنة وحرير. Dhinnun al-Misri radiyallahu anhu. ó wá ní pé màá sì tẹ̀lé wọn kí lè bá jẹ́lẹ̀ ká wọn. ومضيت معهم حتى أتوا إلى الجيران فقلت لهم mo bá tẹ̀lé wọn abánlọ tí lọ́pàá fi wá débi tọ́pàá sí sí. mo wá sọ fún pé ya káwò ẹ̀yin ìjọ mi ẹ̀yin ọ̀rẹ́ mi ayna waliyyu hadhihi al-janaza. ẹni tó lòkú yìí gan òun gẹ́gẹ́ dà hatta yusalli alayha títọ́ pé òun ló fi kí wọn sí òkú yìí la. faqalu ya sheikh wọ́n sọ pé yìí àfà kulluna fil ajri sawa gbogbo wa fẹ́ gba àjọ fẹ́ gba ládàá ni. laysa fina ahadun ya'rifuhu ẹnìkan kò mẹ́ni tó ní òkú yìí o. qala Dhinnun ni wọ́n ti fọ́ta ajabtu min dhalika ajaban shadidan. mo bá sẹ́mà lára ọ̀rọ̀ tí mo gbọ́ ìsúnmọ́ tápọ̀ dámùtù mo bá wá gba wájú wa sallaytu alayhi mo wá kí o sí arákùnrin yìí la wa anzalnahu fi lahadihi àwa jù sínú sàárè rẹ̀ wa waraynahu fi turabi abada yẹ̀pẹ̀ bó wajazahum min jannatun wa harira wajazahum min jannatun wa harira. walamma hammu bil-israfi nígbà tí wọ́n fẹ́ kú tó fẹ́ pé ìdàfẹ́ mọ́ fún wọn ti sé tán ìgbà tí wọ́n fẹ́ pé ìdà qultu lahum mo wá sọ báyìí pé ma sha'nu hadha al-mayyit akabiruni bi halihi òkúta ṣe yìí kó lọ́rọ̀ rẹ̀ jẹ́ gan ẹ fún mi làbárì nípa ẹ̀. faqalu wọ́n sọ báyìí pé la na'lamu àwọn ọmọ kankan pẹ̀ ghayra anna imra'atan akarratna lana hamilahu wa hiya lahiqatun bina. ìyá ìlú kan háyà wa pé ká gbé kí ká bá wọn gbé. ń bọ̀ wá bá òun náà ń tẹ̀lé wa lẹ́yìn ń bọ̀ wá lẹ́yìn. fa baynama
وبينما نحن في الحديث إذ أقبلت امرأة علينا ìgbà tá ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn ọkùnrin mẹ́rẹ̀ẹ̀rin yìí lọ́wọ́ ìyá kan bá yọjú sí wa àléyà sí amalqayl was-salah àmì ẹni eré ń bẹ lára وهي باكية العين ojú rẹ̀ ń sọkún hazinatul qalbi inú rẹ̀ ń bàjẹ́ wajazahum min jannatun wa harira wajazahum min jannatun wa harira. falamma waqafat nígbà tí ìyá yìí wá dúró ala al-qabri níbi sàárè kashafat wajhahu ó bá sí ojú òkú yìí ونثرت شعرها وبا فامو رسين باي ورفعت يديها الى السماء يا وتتوى السماء وهي تتضرع وتبقي ساعة yóò máa ṣe pẹ́pẹ́pú yóò máa sọkún yóò fi ìṣẹ́jú kan yóò fi sọkún wọ́tẹ́lẹ̀ ìwòsá àtà yóò fi ìṣẹ́jú kan ṣàdúà bó bá fi ìṣẹ́jú kan sọkún yóò fi ìṣẹ́jú kan ṣàdúà. وجزاهم من جنة وحريرا وجزاهم من جنة وحريرا. ثم سقطت إلى الأرض بس سقوط السماء وقد جكنا باي بس وولو لنوني لا إله إلا الله مغشيا عليها يبدأ وجزاهم من جنة وحريرا وجزاهم من جنة وحريرا. ثم أفاقت بعد ذلك لẹ́gbàá tó dábúlọ̀ gbọ̀ngàn lẹ́gbàá náà padà wá tají ó tají wọ́n yàtọ̀ dé hákù nígbà rẹ̀ ẹni tó sún òkú tó fi dákú ó bá jẹ́ ẹni tí rẹ̀rìn umma wàfùwà ìní akálí tí wọ́n kí fata. umma wàfùwà ìní akálí tí wọ́n kí fata. وجزاهم من جنة وحريرا وجزاهم من جنة وحريرا. ó bá tají lẹ́ni tí rẹ̀rìn kọ́lá dùnnú ni wọ́n sọ báyìí pé mo wá sọ fún ọ faqultu laha akabirini bí khabari hadha ash-shab al-mutawaffa. ìrẹ́ ìyá fún mi lábẹ́rẹ́ mo fẹ́ mọ̀ kankan tó ṣẹlẹ̀ sí ọkùnrin tó kù ọmọ ọ̀dọ́ yìí. wa kayfa ad-dhahku ba'da al-buka mo tún wá fẹ́ mọ̀ nǹkan tó fẹ́ rí lẹ́yìn ìgbà tẹ́ ti sunkún tẹ́lẹ̀. la ilaha illallah. faqalat man anta yarhamuka Allah. ìyá ìwà sọ pé ta ni ẹ́ ọlọ́mọba ń kí ọ waqultu laha Dhunnun mo sọ pé Dhunnun ó wá sọ fún mi pé wallahi lawla innaka min a'yani salihin tí ìbá ṣe pé mo ti gbọ́ làbárí pé ẹni rí ní ọ̀nà ìbá ti fún làbárí. qalat ìyá ìwà sọ pé àákì ìrọmọ ìyá mi inna hadha ash-shaba waladi la ilaha inna hadha ash-shaba waladi. orí ọmọ ọ̀dọ́ tó kú yìí ọmọ àwọn ni ó gẹ́gẹ́ mọ́ bí. وجزاهم من جنة وحريرا جنة وحريرا. إن هذا الشاب ọmọ yìí ọmọ ọ̀dọ́ tó kú yìí waladi ọmọ mi ni ọlọ́mọdé àfojú sunkún ọmọ ẹni tó ti fojú sunkún ọmọ ọlọ́mọdé ó fojú sunkún ọmọ má ẹni tí ó ti fojú sun ọlọ́dá ọmọdé ó fojú sunkún ọmọ. ẹni agáyìtì ọ̀gí fatan وجزاهم من جنة وحريرا وجزاهم من جنة وحريرا. هذا شاب ولدي ọmọ mi ni وقرة عيني ìtútù ojú mi ni وكان تائها بشبابه ṣùgbọ́n ẹnìkan ni tó ṣe ìwà tí ó dáa pẹ̀lú gbègbè rẹ̀ lábìsán fi yába ìjábì ó jọ rẹ̀ lójú púpọ̀ lam yatruk sayyi'atan illa irtakabaha nígbà tí fi ń bẹ láyé kò fi ẹ̀ṣẹ̀ kan lẹ̀ kò sẹ́ṣẹ̀ tí èsì imú gbó imú tí ìṣesì náà ń gbájú ẹ̀. wa jazahum min jannatun wa harira wa jazahum min jannatun wa harira. lam yatruk sayyi'atan illa irtakabaha
gbogbo tí ń jẹ́ àbúrú kò sí ètò ìfilẹ̀ wala ma'asiyatan illa sa'a ilayha tó bá gbúrú ẹsẹ̀ kan bìkan yóò lọ bẹ̀ kọ́dà bí olówó mọ́tò yóò yá kọ̀dìbá ọ̀zà maulahu bil ma'asi ó gbéjà kú ọlọ́wọ́n ọba pẹ̀lú ẹsẹ̀ gbogbo ẹsẹ̀ ní ṣe kéèkì wọn kì í nínú Ramadan yóò tún máa jọ sán gbogbo ẹ̀ ní ṣe wọlé àná kọ́dọ̀ ọlọ́wọ́n kéde kọ́lọ́wọ́n ọba nìkan ló gbé jáde wọlé ànáàmà àtàwọn ẹ̀dẹ́ ẹgbẹ́ fa asọ̀lẹ̀láwù alamun azim mundu thalathati ayyam lẹ́yìn bí ọjọ́ kẹta sísè bí ìjẹ́ kálápẹ̀jú ní sí àbí jẹrin àgbà kankan wá bá ìnira wá dé ààrẹ tó lè falamma kana fi mu'anatil maut ìgbà tó wá di pé ń pọ́kà kú kọ́ọ̀lá ni wá sọ fún pé ya umma ìrẹ̀ ìyá mi tàlẹ́ntí sọ̀rọ̀ yìí òkú yìí tó jọmọ ìyá yìí pé ya umma ìrẹ̀ ìyá mi o sa'altuka billah mo bẹ̀ ọ́ pẹ̀lú Ọlọ́run illa ma qadaytu wasiyati àsọ́lẹ̀ tí mo fẹ́ sọ mọ́ ìdákun bá mú sẹ́rẹ̀ ìyá mi wajazahu ummi jannatun wa harira wajazahu ummi jannatun wa harira sa'altuki billahi illa ma qadaytu wasiyati mo fọ́lọ́ bẹ̀yìn rẹ̀ ìyá mi bá má tọ́lẹ̀ ní sẹ́ ìdá anamẹ́tù tí ń bá kú ó ti mọ́ pé òun ó kù kọ̀lá tó alimi bima uti ahadan mọ́ jẹ́ nìkan kó mọ̀ pé mo kú tó gbé tẹ́ bá mọ̀ pé mo kú fa innahu la yatarahamuna alayya wọn ò ní ṣàdúrà pé kọ́kẹ́rì kẹ́ wọ́n pé ìwà mi alayya ní sú ìfìlì torí ìwà mi tí ò da wákàtí láti dùnú bí ẹ̀ṣẹ̀ ní pọ̀ lọ́dọ̀ wọn. Umma wa'afwan in akaliti ragifatan. Wajazahu ummi jannatun wa harira. Wajazahu ummi jannatun wa harira. Mo ní ṣàánú mi tó pé ìwà bú ni mo ní lọ́dọ̀ wọn. Alisinatu lè kárí kalamu al-haqqi. Àwọn ẹ̀dá sì ní ọ̀rọ̀ lódó ní máa ń jẹ́ ó ní kúrú máa há sínú ọmọ òtá kan lànà ìjọba ká máa sọ dáadáa táwọn òkú bá ṣe tó mọ bákà ọmọ yìí wá sọkún wà á ń ṣe àdáyẹ kúlù ṣe ìrà ìwà ń kọrin pé lídùnú bọ̀ ń ṣàgàlà tì ní. lídùnú bọ̀ ń ṣàgàlà tì ní. شغلتني أصيامي وصلاتي تركت جسمي عليلا مات من قبل وفاتي ليتني تبت لربي من جميع السيئات أنا عبد لإلهي مغضب في الخلوات بهت جهرا بذنوبي وعيوبي قاتلاتي قد توالت سيئاتي وتتلافت حسناتي ọmọ yìí wọ́n ń fọ́ pé lídùnú òun gbàgbà láti ọmọ yìí wọ́n fọ́ pé lídùnú ọgbọ́n mo ní àwọn olùgbà mi wọ́n sọ̀lá ẹsẹ̀ tí ń sẹ́yìn ò jẹ́ kí ráyọ̀ tàbí ò jẹ́ kí rí mọ̀. Òun ni ò jẹ́ kí n kírun ni ò jẹ́ kí n gbààwẹ̀ káfíjì sí ní àlìlà ẹsẹ̀ yìí ló sọ ara mi di ẹni tí ò gbádùn mọ́.
ara mi ti kú sí mi kí n tó kú lára mi ti kú. Ilaytani tubtu li rabbi. Ó mà ṣe mi o, ó mà ṣe mi káṣà kí n sì túbọ̀ lọ sọ́dọ̀ Ọlọ́run ọba mi. Min jami'i sayyi'ati. Níbi gbogbo akú ti ń ṣe kí n má mú gbó mọ́, kí n má ṣe sìnà mọ́, kí n má pààyàn mọ́, kí n má dáná mọ́. Ilaytani tubtu li rabbi. Min jami'i sayyi'ati. Ana abdun lillahi. Ọmọ tó kù ilé kọrin yìí bá ana abdun lillahi. Ẹ̀bùn ni mo jábọ́ lọ́wọ́ ọba mi. Mugdiban fil makhalati. Ilé kalawa. Khalawati. Mugdiban ẹ̀tọ́ lọ́wọ́ ọba ń bínú sí. Nínú ẹni mi. La ilaha illallah. Bí ètò jára ń bí ìlú ọ̀nà bí ẹni tó ṣẹ̀ṣẹ̀ ní pápá ní kọ̀kọ̀. Ní gbangba ní tí máa ń ṣẹ̀ṣẹ̀ tèmi. Wa'uyubi qatilati. Àìdá mi ní pa mí lọ. Kọ́dítà wà láti ṣe iye àti. Gbogbo àwọn àbúrò mi máa ń tẹ̀tẹ̀ léra wọn. Wọ́n tàtà láàṣà àti àṣàna. Gbogbo dáadáa ni ló ti parẹ́ yìí. Ọmọ yìí wá ń kọrin bí ìyá yìí wá ń fún ìfọ́dúnú nìlmìsì ní làbárí bẹ́ẹ̀. Kọ́ọ̀lá súnmọ́ bẹ́ka bùká àṣẹlí ìdá. Ó lọ́mọ yìí wá sókún ní ẹkú tó lágbára. Kọ́ọ̀lá ọmọ yìí wá gbé bí ká gbé yéé. Mi máa fa rọ́tò fi jambillah. Ọmọ yìí wá ń kábàámà kó tó di pé ó kú pé mo ti ṣekú díẹ̀ káàtó ní gbagba wájú Ọlọ́run. Ala qalbi ó mà ṣe fọ́kàn mi o má aqsahu kò sí ọ̀sọ́kẹ́ni tó tún lè tọ́kàn tèmi. Summa qala ọmọ yẹn wá lọ pé billahi alayki ya umma mo fọlọ́n bẹ̀rẹ̀ ìyá mi. Idha namittu tí n bá kú kọ́dọ̀ yí qaddi ala turabi wọ́n mi kò lérí bẹ́ẹ̀gì kó wá wọ́ páríkẹ̀ mi kó gbé páríkẹ̀ mi lérí yẹpẹ̀. Wọ́dọ̀ yìí kọ́dà mákì aláwájì kó wá gbé gìgísẹ̀ rẹ̀ kó gbélé páríkẹ̀ mi. Ana abdun lillahi mugdiban fil khalawati. Wọ́kúùlì ọmọ yìí ní sọ bẹ́ẹ̀ fún yàrá pé tóun bá kú kó wọ́ òun sílẹ̀ ẹlẹ̀ kó wá gbé páríkẹ̀ wọn lérí yẹpẹ̀. Kó wá gbé gìgísẹ̀ rẹ̀ kó gbélé páríkẹ̀ wọn kó wá máa sọ báyìí pé hadha jaza'u man asa maulahu eléyìí lẹ́san tọ́lọ̀ máa ń san fún ẹni tó bá sí Ọlọ́run ọba rẹ̀ wa taraka amrahu ẹni tó bá fi àṣẹ Ọlọ́run ọba lẹ̀ tí ò mú ṣẹ eléyìí lẹ́san tọ́lọ̀ máa ń san fún fa iza dafantini tó bá sinmi tán fakifi ala qabri kò dúró níbi sàárè mi wọ́n fa ìyàdé ìkí ila sama kó wá gbọ́wọ̀ rẹ̀ sí sánmà wọ́kúlì wà máa sọ báyìí níbi sàárè pé Allahumma inni raditu anhu farda anhu Ọlọ́run mo yọ́nú sọ́mọ mi èmi yọ́nú sí èmi ìyá rẹ̀ yọ́nú sí farda anhu Ọlọ́run mọ́sà yọ́nú sí kọ́fà àtúndà àdìkà bíi wọ́jẹ̀ mí àmọ́ àwùsọ́ ní alẹ́ yìí mo wá ṣe kínní fún àti gbogbo tó pa mí láṣẹ tó sàsọ́lẹ̀ fún mi bẹ́ẹ̀ yàrá náà falamma rafa'tu tarafi ila sama ìgbà tí mo wá gbójú sí sánmà ìyá ìní sọ pé ìgbà tó mo wá gbójú sí sánmà sami'tu sawtan bilisanin fasihin mo wá gbóhùn kan pẹ̀lú ohùn tóhùn náà jágéré ohùn náà dá wọ́wọ́ ẹ̀kú ni wọ́n sọ pé insarifi ya umma ìrẹ̀ ìyá mi máa padà rọlé insarifi ya umma ìrẹ̀ ìyá mi máa padà rọlé qadimutu ala karimi mo dọ́dọ̀ Ọlọ́run ọ̀bọ̀ ọlọ́rin fọwọ́jẹ́tuhu radiyan anni ghayra ghadban mo bá kó ti yọ́nú sí mi gbé kò bínú sí mi mọ́. Umma wa'afwan in akalti ragifatan wa jazaa'un min jannatin wa hariran. Afa Musa láti Morocco. Wa jazaa'un min jannatin. Àbákalẹ̀ ajá gbọ́dọ̀ wá jùlọ lọ. Ẹni báyìí kí lábẹ́ yọ lára tẹ̀ yìí. Òun náà ni pé ìyá yìí lọ́lọ́run bí sàgbápò orí fọ́mẹ̀. Ìyá lòun yọ́nú sí ọlọ́mọ tàbá yọ́nú sí. Ṣé wọ́n wùwà tí ìyá rẹ̀ fi yọ́nú tí ó fi sọ pọ́nà yọ́nú sí ọba yìí? Ìyá ló kàn lè ṣépè ní ṣùgbọ́n ìṣesí tó ń ṣe sí ìṣesí èpè ní. Dákun rí ọmọ àsọ́lẹ̀ wa lónìí. Fún ọ tá a fi mú wá sí ìwá. Òun náà ni pé dákun lọ lè yíwà rẹ padà sáwọn òbí rẹ dáadáa. Ìwọ tó máa ṣe dáadáa sí wọn. Dákun tó wọ́n máa ṣe dáadáa. Ìwọ tó bá kù díẹ̀ káàtó. Dákun lọ lè yí padà sí dáadáa fún wọn. Ọwọ́ rẹ tí ò tú ẹnu
lọ́dẹ fúnra àìṣe dáadáa sóbì rẹ ni ìwọ tó wọ́n sì tọ́nu náà tó ṣe wí pé òṣìṣẹ́ dáadáa sáwọn òbí rẹ ọlọ́run àdánwò ni o tó bá jábọ́ báyìí pọ̀ mu ní ọlọ́run dákun mọ́sá ṣàánú wa yá lè ṣe dáadáa sáwọn òbí wa ọlọ́run dákun mọ́sá fèéjì àwọn òbí wa tó ti lọ àwọn tí wọ́n sẹ́kọ̀ọ́ ọlọ́run dákun mọ́ fi wọ́n láre gbogbo kálukú ọlọ́run mọ́sá gbàdúrà kálukú wa náà wallahu alladhi la ilaha illa a'udhu billahi minash bismillahir rahmanir rahim wallahu alladhi la ilaha illa hu alimul ghaibi wash-shahadati wallahu alladhi la As-salamu al-mu'minu al-mu'ayminu al-mutagabbiru subhanallahi amma yushrikun wallahu al-khaliqu al-bari'u al-musawwir wallahu al-khaliqu al-bari'u al-musawwir lahu al-asma'u al-husna yusabbihu lahu ma fis samawati wal ardi ما في السماوات والأرض وهو العزيز الحكيم بسر الفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. pẹ̀lú gbọ́dọ̀ lọ́la ẹ máa pàdé wa lérí Al-Falah lérí péjì Al-Falah Islamic Foundation láago méjì lérí péjì Al-Falah Islamic Foundation láago méjì ọlọ́run dá tó máa dára wa lẹ́kọ̀ọ́ ọlọ́run dá kọ́mọ́sá jájọ́ lálọ́ ọlọ́run dá tó jíjọ́ mẹ́jọ ọlọ́run dá tó máa pàdé lè máa nàìjíríà yọ ọlọ́run dá kọ́mọ́sá gbàdúrà kálukú wa subhana man yarani wa yasma'u kalami wa ya'rifu makani wa yadhkuruni wa la yansani subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.